ètò bàbá ètò ń tẹ̀síwájú à ń sọ̀rọ̀ nípa àwọn ibi ìgbafẹ́ tá a tiẹ̀ lè tọ́ka sí ní orílẹ̀-èdè Nàìjíríà tá a lè tọ́ka sí ní ilẹ̀ kóòtù òjìire tí yóò mú owó rọ̀gùrọ̀gù wá sí orílẹ̀-èdè wa pẹ̀lú alárìnká àgbáyé alàgbà Wálé Òjó Lánre ẹja mú ní ìpínlẹ̀ ní sí ìpínlẹ̀ àti sọ àwọn ibì kan ní ìpínlẹ̀ Èkó ìpínlẹ̀ Ògùn ńkọ́ Abẹ́òkúta Abẹ́òkúta ìlú Ẹ̀gbá ibẹ̀ ni ọ̀làjú ti wọ ìlú tí ẹ bá mọ nǹkan tó wà ní Abẹ́òkúta tí àwọn. àbí ká tiẹ̀ kúkú ní gbogbo ìpínlẹ̀ Ògùn. ní gbogbo ìpínlẹ̀ Ògùn yẹn tó bá wọ nǹkan tó wà mí. ṣé ẹ rí pé. àwọn ibi ìgbafẹ́ tà lè ń tọ́ka sí. ibi ìgbafẹ́ pọ̀ tọ́lọ̀ ń fún wa ẹ jẹ́ ká wo ibì kan tí wọ́n tẹ̀ tí fọwọ́ kàn rárá. tó bá wọnú Báíbù olówó kan obìnrin kan ó sì rìnrìn láti Ethiopia ó lọ bá Solomoni nígbà tó ń bọ̀ olówó náà ó kú sí Ìjẹ̀bú Queen Sheba ibi tó kú sí ó wà ní Ìjẹ̀bú tó sí Queen Sheba. Ìjẹ̀bú èwo nìyẹn. Ìjẹ̀bú Òde kó tó wọ Ìjẹ̀bú Òde níbi tí Queen Sheba kú sí tí ẹ bá débẹ̀ agbayanu níbẹ̀ yẹn àmọ́ àwọn tó ń gbálẹ̀ ibẹ̀ o pọ̀ gbogbo koríko tó níyí koríko tó jábọ́ bí ẹni pé bí aláǹtakùn àbí kankan ló máa gbé àwọn koríko wọn ibẹ̀ yẹn tí a bá fi owó díẹ̀ síbẹ̀ Olúmọ gan tí ẹ bá mọ iye owó tí Olúmọ tó ń mú wá àwọn ọmọdé mo gbádùn àwọn ará Abẹ́òkúta wọ́n ti wá lọ ṣe àdìrẹ tó bá ti lọ sí Olúmọ àyà òjò dání and they are making money ó mú wọlé. Bílíkísù Ṣùgbó ni mò ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan Ṣùgbó ìyẹn ó wà ní Ìjẹ̀bú Òde ìyọ̀dẹ̀sán arúgbó kan bẹ́ẹ̀ yẹn wọn ò fọwọ́ kàn rárá wọn ò túnṣe rárá. à ń retí owó epo látàbújá gbogbo gbà. a nídìí owó epo kí ló ní ní kankan pé àwọn investor kan kó dá ẹgbà àfọyín ní iye ọdún báyìí ẹ má níjì rẹ tẹ bá ti ṣe dáadáa bó ṣe wù ú ẹ má níjì rẹ ẹ dá padà fún wa ẹgbà ẹ jẹ́ ká fún wa ní 5% or 10% ẹ jẹ́ kí ilẹ̀ tá a ní àti kínní kó jẹ́ bí nǹkan táwa náà fi sí so ẹ mọ fún wa lówó díẹ̀ nǹkan tó yẹ kí gọ́ọ̀mẹ̀ntì ṣe nìyẹn. tá a bá lọ sí Ọ̀yọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ yẹn ìpínlẹ̀ Ọ̀yọ́ pọ̀ tó jẹ́ pé Ìbàdàn nìkan ó tó nǹkan tí a mú láti wá because Ìbàdàn ni ó sì gbogbo nǹkan àkọ́kọ́ first ilé local government ibẹ̀ ló wà first television ibẹ̀ ni stadium ibẹ̀ ni gbogbo nǹkan first but ṣọ́ ọ̀rì ṣe ni the NTA lásán ó tó nǹkan tó mú wọlé mo lọ sí Atlanta Georgia mo wá lọ sí ibi tó ń pè ní CNN torí pé mo jẹ́ oníròyìn jẹ́ ń sanwó but àwọn ọ̀rẹ́ mi tó kù wọ́n sanwó aláfìlà aṣọ kìnìún àwọn nǹkan tí lady ìpínlẹ̀ orúkọ rẹ̀ kẹtù àbí ìpínlẹ̀ orúkọ tó ṣe ogun tó máa ń jẹ gbogbo mọ́tò tó ló ń gbà yẹn wọn kù síbẹ̀ gbogbo tá a lò ń gbà yé baba Awólọ́wọ̀ tó ṣe ó yẹ ká máa exhibit báwọn èèyàn wa wọ́n ṣe gbogbo tó wà bẹ̀ wọ́n ṣe. Bowers Tower ni the first authorized officially tó kọ́kọ́ bid as a tourism center in Nigeria because Bowers gan is a colonial tourist officer ni you understand district officer and tourist officer ni pẹ̀lú bẹ́ẹ̀ náà ṣe wá nínú ọjọ́ náà ṣe kọ́ Bowers tó bá rí ní ọlọ́jọ́ mẹ́ta mo kó àwọn èèyàn tá a lọ ṣe pàtí ń bẹ̀ wọ́n ti gbàgbé rẹ̀ ó ti ń wó. Ṣakí ń kọ́ àti ìsọ Ọ̀yọ́ o. Ọ̀yọ́ náà fi ṣèkúrẹ́ ní ìlú bàbá mi Ọ̀yọ́ tẹ́ bá wo ààfin Ọ̀yọ́ ni ààfin tó tóbi jù ní West Africa tó kọ́ sí àárín ìlú. Ààfin Ọ̀yọ́ ní 25 compounds each of these compounds ló ní 25 rooms yàrá kọ̀ọ̀kan àwọn káà yẹn ó ní yàrá mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Tẹ́ bá rí bọ́ ṣe kọ́ tó mọ́ ṣe àti omi tó bá da omi nínú káà rẹ ibi tó máa gbà wọlé wọ́n ti ṣe síbẹ̀ tí a rí àwọn tó yẹ ká gbé síta nìyẹn. Má sọ fún ẹ pé nílùú Ìbàdàn yẹn ni the first àkọ́kọ́ tó jẹ́ 100 room tí ẹnìkan sí dédé jí tó dẹ̀ kọ́ 100 rooms ilé ọgọ́rùn-ún ilé olójú yàrá ọgọ́rùn-ún ilé Adébísí Ìdíkọ̀ yàrá ọgọ́rùn-ún ló wà ń bẹ̀ olójú àkọ́kọ́ ní ó wà bẹ̀ ó ti wọ̀n fọ́ you understand àwọn oríṣiríṣi ààfin káàkiri tábà ní ká máa sọ ó ti pọ̀ jù
ṣé Ọ̀ṣun ni Ọ̀ṣun Òṣogbo ṣé Ọ̀ṣun Òṣogbo ni ìlú kan wà. àtẹ̀dúpẹ́ pé wọ́n ń fọ̀ṣun Òṣogbo àwọn èèyàn wọ́n ń ṣe lọ́dọọdún. gómìnà wọn ti ẹ̀sẹ̀ ń try gómìnà tó wà ń bẹ̀ àwọn tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ ti jí sí nǹkan tó ń ṣe. wọ́n jí gìrì sí. ìlú kan wà ń bẹ̀ ní tó ń pè ní Òkè Ìlà-Ọ̀ràngún. Òkè Ìlà-Ọ̀ràngún ni ìlú kan tí Ọlọ́run fi waterfall méjì omi tó máa ń dà látòkè méjì. ibi tí bàbá wa Dòkun Abọ́lárìn wà. kábíyèsí ibẹ̀ ni o ìlú kan omi méjì bẹ́ẹ̀ bá débẹ̀. So ó ṣe ní láàánú pé ọwọ́ epo ti fọ́ àwa lórí ó ti fọ́ àwa lójú. àti mèkìtì o. Èkìtì. àti mú ìpínlẹ̀ Oǹdó o. Oǹdó yẹn àti mú Kwara o. tamani ká máa sọ òpọ̀ àti mú Kwara ṣé àti mú Kánò ni gbogbo ibi tó ti máa ṣe. àṣẹ ìsọ̀rọ̀ lẹ Yorùbá lásán láti ẹ̀ṣẹ̀ mú lásán. gbogbo ibi tó ti máa ṣe port and die tó ti máa ṣe àdìyẹ original ó ti ń kú. wọ́n pè kíní kan ní groundnut pyramid láyé ọjọ́ yẹn. bẹ́ẹ̀ni láyé ìgbà náà máa ń lọ. Kainji Dam tí wọ́n máa ń kó gbogbo àwọn bàbá wa tó máa ń lọ excursion lọ́jọ́ yẹn kò sí nǹkan tó ta ló ń gbọ́ mọ́. ibì kan wà ní. tó ń pè ní Lọ́kọ́jà wọ́n níbi tí omi Benue àti Niger tó ti pàdé tó ń pè ní confluence. ní ìlú Benin ibì kan wà tó ń pè ní Òkòmù ìlú Òkòmù tẹ́ bá lọ síbẹ̀ tí ẹ bá fọ aṣọ káṣọ yẹn tó gbẹ á tó ọ̀sẹ̀ kan. ibẹ̀ tutù bẹ́ẹ̀ ni ó tutù ni because àwọn ewé kan tún wà tó wà ń bẹ̀ kò sẹ́ wọ́n gérí. wọ́n tún sọ fún wa pé ibì kan wà ń bẹ̀ tó pé tó ń pè ní primal forest tí kò sí àwọn èèyàn tí débẹ̀. wọ́n débẹ̀ rí bẹ́ẹ̀ ni kò sí wọ́n gé kankan bẹ̀ rí. kò sí nínú olórí ìlú Amẹ́ríkà kan ó béèrè lọ́wọ́ bàbá Ọbásanjọ́ gbà tó jẹ́ president pé kí náà ṣe ní ìlú ibì kan tó ń pè ní primal forest wọ́n ló wà ní Nàìjíríà kí la ṣe kò sí àní gọ́ọ̀mẹ̀ntì tí yóò bí ni pé ẹ jẹ́ ká gbárùkù kìkì. ṣùgbọ́n ní gbogbo ìgbà nígbà gbogbo wọ́n máa ní àwọn Ministry of Tourism ìyẹn àwọn ẹ̀ka tó ń rí sí ètò ìgbafẹ́ kí wàá ni wọ́n ń ṣe kí ni iṣẹ́ wọn àbí ṣàwálà táwọn kìjì ni àbí kò sí ní tí wọ́n ń ṣe ní àbọ̀kàn fi dé pé ẹ̀yin ẹ̀ṣẹ̀ ṣàjókòó ẹ̀ máa gba owó ń bẹ̀ òun kájà mọ̀ gbowó àbí bó ló ti jẹ́ abádìyẹ ń làágùn ní irun ara ẹ̀ ní òjá mọ̀. àìsàn tó ń ṣe ìlú wa náà ló ń kọlù wọn àìsàn ń burú pọ̀ ẹni tí ò yẹ ká fi sípò la máa fi sípò mi ò dẹ̀ blame àwọn èèyàn wa mi ò dá wa lẹ́ mi ò gbẹ́bí fẹ́ nìbọn because ṣé ẹnìkan ti wà ń bẹ̀ tó jẹ́ mínísítà yìí gbà tán ń ṣe test fún ní senate ó bẹ̀ sí sọ gbogbo nǹkan tó ṣe ó lóun ní hòtẹ́ẹ̀lì òun nígbà òun láwo oníkó bàbá àṣà tó jẹ́ pé òótọ́ dùn ṣùgbọ́n àṣẹ kò mọ́ṣẹ́ agbedebẹ̀ àti irú mínísítà tó ṣe tó wọ nǹkan bẹ́ẹ̀ tó burú tó rí sí. àwọn tó máa mọ nǹkan a kì í fi wọ́n sípò àwọn tó lè ṣe nǹkan a kì í fi wọ́n sípò. àbílí pé sọmọdé ìjọ ẹnìkan kan jáde ẹ̀sọ̀ òyìnbó bọ́ọ̀lù kí á ṣe gbogbo ẹ̀ òun ni àdẹ̀dẹ̀bẹ̀ wọn kò máa ń ṣe. so ara nǹkan ni a ní ètò tó jiná ní South Africa nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ ìgbà tó ń gbéjọba fún àwọn èèyàn dúdú Ọ̀gbẹ́ni Mandela ó rí ipa ètò afẹ́ ó wá determine láti gbé kinní yẹn sókè ó gbé sókè decide that òun gan fúnra rẹ̀ á máa lọ sí ìlú ìgbọ́n wa ti fẹ́ ṣe conference kinní kan àgbà á lọ síbẹ̀ àgbà tó wọ́n fẹ́ gbá bọ́ọ̀lù á ní kó máa gbé bọ̀ wá sí ìlú òun tó wọ́n fẹ́ ṣe gbá kò sí nǹkan tí òun gbà òun fi kó èrò wọlé ni tó ìyẹn ó ti ní ọpọlọ pé ètò ìgbafẹ́ o ètò owó ni Ghana tó wà ń bẹ̀ òun ètò ìgbafẹ́ wọ́n gbé lárugẹ tó jẹ́ pé wọ́n nílùú Nàìjíríà láti lówó epo ó ti fọ́ orí wa ó ti dí ojú wa ó wá dí ọpọlọ wa kò já lè ronú. ṣọmọ tí èèyàn bá ń gbádùn kò ní mọ̀ láti mú ibi tí bàtà ti kò ní láti inú dá. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè pé ọjọ́ àtinúdá ti fẹ́ẹ̀ dé ìsìn ìgbà tí epo bá dá $1 bàbá rẹ̀ àá wá nǹkan tá a máa ṣe. lórí ètò ìgbafẹ́ ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan alàgbà Wálé Òjòláre nípa àwọn ohun ìgbafẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà gbà tí àwa ń dàgbà wá ní ibì kan Enugu coal mine wípé ibi tán ti ń wa kùsà ní Enugu wá ní ibì kan jọ́sí kìíní kan wípé àwọn abárayọ̀tì oríṣiríṣi ṣé ẹ rò pé ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà ó tún kún tí ò jẹ́ kí ìgbafẹ́ wa kó dìde dúró ìyẹn ní ọ̀rọ̀ ètò ààbò tó tún mẹ́hẹ
ṣé ẹ̀ tún rò pé ó tún wà lára tó mú kí ètò ìgbafẹ́ wa kó mẹ́hẹ̀ torí èèyàn fẹ́ wá láti ìlú òyìnbó ó fẹ́ wá gbafẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà bó bá gbọ́ pé àwọn Boko Haram àwọn onísùmọ̀mí wọ́n ń ju bọ́ǹbù lé ní ju bọ́ǹbù lọ́la ta ló fẹ́ fẹ̀mí ara ẹ̀ tàpálà kí lẹ rò pé ìjọba lè ṣe. kò sí ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà ní orílẹ̀-èdè yìí tí ó dí ìgbafẹ́ lọ́wọ́. àwọn ìjọba wa kàn jẹ́ kí àwọn ayé mọ̀ pé tí èèyàn bá wá sí ìlú àlejò bá wá sí ìlú ó máa ń kó owó wá ìlú ni. àwọn èèyàn wá dẹ̀ fẹ́ make owó wọ́n fẹ́ gba owó tó ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà èmi ò rí kò sí nǹkan kan ṣe nípa ẹ̀. ọ̀rọ̀ security tẹ̀ ń sọ ètò ààbò tó gbóye òótọ́ lẹ rí ẹ̀rí sọ bọ̀ kò jiná. àwa èmi ìwọ àti àwa oníwèé ìròyìn iṣẹ́ tá à ń ṣe tá a fi ń ba ìlú wa jẹ́ ó pọ̀ a ní ẹ̀bi ó pọ̀ jàǹtìrẹrẹ ètò ààbò tí ò ètò ààbò Nàìjíríà kúrò lè tó lè tó wà l'Amẹ́ríkà ètò ààbò tí ò tó kan tí ò lé ó ní South Africa ní Kenya náà tó bá lọ sí South Africa àwọn kìkan wà tó yẹ kí wọ́n fẹ́ mọ̀ ọ̀gẹ̀ wọ́n fẹ́ gba owó ẹ̀ wọ́n á ṣe gbogbo ẹ̀ ní London ní Edgware Street Edgware Street ní London ọmọ kan tó ṣẹ́ ní this day tájọ lọ ọ̀sán gangan náà gba báàgì rẹ̀ tó kí náà sọ àwa fúnra wa àwa oníwèé ìròyìn tá à ń ṣiṣẹ́ àwa ló ń túbọ̀ ń ba ètò tá ń gbé kinní yẹn lárugẹ tí ò tó nǹkan tá à ń pọ́n lé tí ò tó nǹkan tá à ń pọ́n lé mi ò ní kò sí ọkọ̀ tó bá ṣe ń pọ́n tó bá lọ sí Amẹ́ríkà lẹ́yìn tó wọ hòtẹ́ẹ̀lì tí o ṣí ẹ̀rọ tẹlifíṣàn rẹ̀ wàá máa rí somebody kìíní kan nǹkan tó máa ṣẹlẹ̀ yẹn tó bá lọ sí South Africa náà tó bá lọ sí Kenya the same thing akẹ́kẹ̀ẹ́ náà àwa oníwèé ìròyìn àdẹ́bẹ̀ sí máa kọ oríṣiríṣi kìíní kan táwọn bá fẹ́ kọ́ oníbọ̀ ṣe máa ń kọ́ o. wọn ò ní pariwo ara wọn síta wọn ò ní gbé sí front page wọn ò ní fẹ̀dí ara wọn sáyé. wọn ò ní gbé sí front page. ẹ jẹ́ lọ sí ilé agbára tí a bá padà dé ọ̀rọ̀ ṣì pọ̀ tá a fẹ́ sọ nípa àwọn ìgbafẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà.